see, Imam, also pe Rasulullah sallallahu alaihi wasallam, ó fẹ́ Aisha at the age of 6, ó dẹ̀ bá ní àjọṣepọ̀ at the age of 9. Obìnrin ó ní pé ṣẹ́yìn náà lè ṣerú ẹ̀. Tó bá applicable sí mi kí nǹkan tó burú bẹ́ẹ̀. Èdè ṣẹ̀ṣẹ̀ ni. PDF o, àwọn PDF ti dé. Ìbéèrè tí mo lè ṣẹ̀ṣẹ̀ ni. Kò yẹ ká honestly bẹ́ ṣe ń sọ̀rọ̀ kò yẹ kẹ́ máa bọ́mọdé ṣiṣẹ́, to be honest. People like you only láti vet yín, kò yẹ kẹ́ máa bọ́mọdé ṣiṣẹ́. You are a PDF predator nìyí, animal ló máa ń pè yẹn, PDF. Tẹ́lí nǹkan tí understand more, èmi understand the way we are discussing here, more understand, but ẹ̀yin ò fẹ́ understand àwọn tá à ń bá yín sọ̀rọ̀. PDF ẹ sọ pé lè bọ ọmọ mẹ́sàn-án sùn, you are PDF, kò sọ̀rọ̀ ńbẹ̀. Ẹ já bẹ́lò mi sọ̀rọ̀ because àwọn men báyìí wọ́n máa ń irritate mi ni. Àwọn ẹjọ́ ẹ̀yin ẹ máa wà careful, ẹ má rán àwọn ọmọ yín lọ sí masjid wọn, ṣe ti gbọ́ nísìn. Wọ́n sọ pé àwọn lè fẹ́ ọmọ ọdún mẹ́sàn-án, ó lè bá a sùn. Ẹ má rán àwọn ọmọ yín, especially your female girls. Protect your children. Protect your children. I'm saying this with passion. Protect your children. Ẹ̀yin lẹ gbọ́, wọ́n sọ fúnra wọn nísìn. All right. That being said, àti jọ agree lórí yẹn. So tá bá post yẹn sìn, ẹ ò lè sọ pé Big Joes mo ń bọ̀ Big Joes. Tá bá post yẹn sìn, ẹ ò lè sọ pé ẹ ò sọ bẹ́ẹ̀ fún ara yín, lè sọ pé ẹ lè bá ọmọ ọdún mẹ́sàn-án, ẹ lè fẹ́ lọ́mọ ọdún mẹ́fà kẹ́dẹ̀ bá sùn lọ́mọ ọdún mẹ́sàn-án, ẹ ní kò sí nǹkan tó wrong ńbẹ̀. Now ìyẹn ti lọ báyìí. Ẹlẹ́ẹ̀kẹta èmi kọ́ lè bú, ẹ bá bú Muhammad èmi kọ́ lè bú, bọ̀ ẹ má abuse tèmi, ẹ má jẹ́ àpọ́sí nǹkan tí ó dìjà. Mo ń bọ̀ Big Joes, ọ̀rọ̀ ọjọ́ yẹn a sì náwọn ọ̀rọ̀ tá a sọ́njọ́ yẹn tí kò tí tọ̀. Tẹ́ ẹ bá fẹ́ post ọ̀rọ̀ ìtẹ́ ìbéèrè sí ni pé ṣé èmi náà lè fẹ́ ọmọ ọdún mẹ́sàn-án kí n sì máa bá a lò pọ̀. Tọ́lá nàbí òṣàdédé bá Aisha sùn, ànábì fẹ́ age of 6 years. Mo lè fẹ́ ọmọ ọdún mẹ́sàn-án, ètí kẹ́ post nìyẹn o. Ẹ lè fẹ́ lọ́mọ ọdún mẹ́fà kẹ́dẹ̀ bá sùn lọ́mọ ọdún mẹ́sàn-án, àbí? Of course ẹ bẹ́ẹ̀ ṣe post ẹ̀ ní. So máa post ẹ̀ bẹ́ẹ̀, àwọn èèyàn náà ti mo lè fẹ́ bẹ́ẹ̀ ni. Àáfàá sọ wípé Imam sọ wípé àwọn lè fẹ́ ọmọ ọdún mẹ́fà káwọn dẹ̀ bá sùn ní ọmọ ọdún mẹ́sàn-án. So a máa post ẹ̀ bẹ́ẹ̀ ni òtí mi lójú àti sọ kí ló burú bẹ́ẹ̀. Ìyẹn ti lọ báyẹn. Now Imam. Ìyẹn ò kẹ́yìn ẹ̀yin ò nílò láti advise àwọn èèyàn pàmò tán mọ́mọ́ lọ kí yín ò kẹ́yìn. Ẹ má worry Imam, ẹ má worry, ìyẹn ti lọ. Ẹlẹ́ẹ̀kẹta ni pé. Ẹ dẹ̀ má post contrary to our conclusion. Ẹ má worry iṣẹ́ Imam, ẹ má worry Imam, ẹ ká kúrò lórí yẹn. Ẹlẹ́ẹ̀kẹta ni pé níjọ́ yẹn tí ẹ wá tẹ́ fi lọ, a béèrè lọ́wọ́ yín pé according to Sharia, ẹni tó bá ṣe Islam tó wá sọ pé òun ò ṣe Islam mọ́, a sọ pé wọ́n ní kán pa, pé ṣé ẹgbẹ́ òkùnkùn ní Islam ni, ẹ wá sọ pé rárá wọn ò sọ pé kán pa, àbí bẹ́ẹ̀ kọ́ lẹ ṣe sọ. Mi ì ṣe sọ bẹ́ẹ̀, mo mú àdéṣù wá fún ilé ìbáyìí náà post àyà tó sọ bẹ́ẹ̀. Ẹ má worry sir. Allah wife attend sí wọn lórí wípé apostasy law nínú Islam, wọ́n sọ wípé ẹni tó bá fi Islam lẹ̀ pé wọn ò ní kán pa nǹkan tí Imam sọ́njọ́ ẹ̀yìn ẹ̀bọ̀ ọjọ́ yẹn alẹ́kọ́ fún wa ní evidence, òun náà fi lọ. Wọ́n wá sọ pé network ló já wọn bọ́ pé kò ń ṣe pé àwọn sá lọ, so wọ́n dẹ̀ ti padà wálé ní. So let's continue from there. Mashallah. Imam, so nǹkan tẹ́ máa need láti ṣe right now is ẹ ti sọ pé wọ́n ní pé kẹ́ má pa wọ́n, so ẹ máa mú ẹ̀rí wá. Èmi náà dẹ̀ máa gbára mi sí big screen right now. Èmi máa mẹ́rí wá ní pé Ànábì Rasulullah sallallahu alayhi wa sallam ó sọ pé anyone who changes their religion by him. So ẹ̀yin lẹ sọ pé Ànábì ò sọ bẹ́ẹ̀. So number one, ẹ ti parọ́. Ibo ni mo ti sọ pé ẹni sọ̀rọ̀ Imam ẹjọ́ ẹ jẹ́ ń sọ̀rọ̀ tán ẹjọ́ ẹ jẹ́ ń sọ̀rọ̀ tán Imam, oh my gosh, Imam ẹ mú ẹ̀rí yín wá. So right now mo máa mute yín, nǹkan tẹ́ máa lọ ṣe ni pé ẹ lọ ṣe research yín díẹ̀. Now and change the story. Ẹ kọ́kọ́ sọ pé wọn ò ní kọ́ pa, wọ́n ní tẹ́ bá fi ilẹ̀ jẹ́jẹ́lì, ẹ má pa wọn, irọ́ ni, baba ńlá irọ́ ni. That's number 2, irọ́ tẹ́ ti pa ní ìsìn. So ẹ máa mú hadith yẹn wá tó sọ pé Ànábì sọ pé ẹni tó bá fẹ́ sílẹ̀ jẹ́jẹ́lì ẹ fi wọ́n lẹ̀. Nǹkan tẹ́ máa gbé sórí big screen yẹn. So for now ẹ jọ̀ọ́ moderators ẹ gbé mi sí big screen káka hadith yẹn tí Ànábì ti sọ pé kọ́ pa wọn o tẹ́ bá ti fi Islam lẹ̀. Mo ń bọ̀.
Ẹjọ́ bá wa power tap ẹjọ́. Ẹ bá wa power tap. Ìyá wa Ìkẹ́ Olúwaṣẹ́ wà ń bẹ̀ ṣá. Ká hadith yẹn. Wọ́n máa gbé wá ẹ máa kà. Àìdé yẹ o. Láti ṣe ni wípé àwọn máa lọ wá hadith wọn tó sọ pé ànábì tí wọn bá ti fílẹ̀ jẹ́jẹ́lì o ṣẹ́gẹ̀t nǹkan tẹ́ máa lọ ṣe nìyẹn because ìtò wà níwájú wa Sunan an-Nasai 4059 only the messenger of Allah said anyone who changes their religion by him so ẹ máa lọ mẹ́rin títí yín wá tó sọ pé tó sọ otherwise tó sọ contrary sí nǹkan tá ànábì sọ so àwọn ọmọ bóyá ànábì ló ń parọ́ o bóyá ẹ̀yin lẹ ń parọ́ o I figure it out so ẹ fún mi ní nọ́mbà hadith yẹn tẹ bá ti rí màá find ẹ fún yín. Ó sọ wípé ẹnikẹ́ni tó bá fi ẹ̀sìn ẹ̀ sílẹ̀ tó fi ẹ̀sìn Islam sílẹ̀ ẹ̀ pa ibolade tirika Sunan An-Nisa 4059 fún ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ túkà. Hadith tẹ́ gbé wá yìí o. Kì í ṣe inú Manja ló wà o. Kì í ṣe Nasai. Inú Sahih Bukhari ni. Ẹjọ́ sọ̀rọ̀. Ètò wà nínú Ẹjọ́ sọ̀rọ̀. àbí ó àtọ̀. Eléyìí tó wà nínú hadith tó wà lọ́dọ̀ tèmi tí Ibn Bọ́tí Muhammad Bukhari gbà wá ní pé ní the same thing the same context náà ló wà ní ìtẹ̀gbé wa. Ànábì ni man baddala dinahu faqtuluhu. Ọwọ́ hadith sahih rawahu Bukhari. Ọ̀yá. Ibo ni mo ti wá sọ pé ẹni tó bá fi ẹ̀sìn rẹ̀ lẹ́wẹ̀ẹ́ máa pa. Ó yẹ ṣí nǹkan tẹ́ ń kà fún wa. Mo ti send the camera request fún yín ẹ accept. Ẹ accept the camera request yẹn kẹ́dẹ̀ ṣí nǹkan tẹ́ ń kà fún wa ẹ ṣí. Nọ́mbà ẹ̀ fún wa èmi lè gbé sórí screen really quickly so tẹ́bà lè ṣí kámẹ́rà yín Imam ẹ sọ nọ́mbà ẹ̀ fún mi màá gbé sókè. Bon. Mama ti rọ number like 5 and 6. Imagine àwọn parents wọ́n sanwó masjid wọ́n sanwó ilé kéwú àwọn atọrọ jẹ. Bí láti ń tọrọ jẹ́ wọ́n tá láti ń tọrọ jẹ́ báyìí. Hadith wájọ ẹ ti irritate me bí tẹ́tí ní máa bọ́mọdé sùn lẹ́tí vex me you are disgusting. The last answer you give. Àwọn tó ń bá yí àwọn ọmọ jẹ́ nìyí àwọn PDF àwọn predator àwọn animals. Lọ wá ṣẹ̀ṣẹ̀ this is mess. Ẹ wo nǹkan tẹ́ ń sọ lẹ́nu. I'm a teacher. Which teacher? School boy one of the best school in Ọ̀ṣun State. I'm the proprietor of Anaxo International College. Go and search for the best school in Ọ̀ṣun State. They will tell you my school is number 3. Ẹjọ́ mama ẹjọ́ ẹ má jẹ́ ká distract wọn. Imam Oduwoye àbí kí ló ń pè yín ẹjọ́ sà ẹ mú nọ́mbà hadith yẹn wá ká gbé sókè. Mr. Imam wo ta ló fi wọ́n jẹ́ Imam? Àwọn tó ń balẹ̀ Yorùbá jẹ́ lélẹ́yìn náà àwọn aláìníṣẹ́ tẹ́ bá wà níbi iṣẹ́ níṣẹ́ gbé. Somebody like you, many persons like you that are working under me, they are Ma'am, ẹ mú nọ́mbà hadithi wá ẹjọ́ kọ́tà ń dúró dé nìyí. Ìyá wa gbogbo iléeṣẹ́ rí kan tí àfa àwọn teacher àwọn tí mo sanwó fún they are more than 20. Shit. Nǹkan tí màmú sọ wà irritating so ẹ má máa send the sense. Nǹkan tí àfa ń sọ kò bọ́pọlọ dání àwọn àtàlà àwọn ọjọ́ lọ́pọlọ ni. Àwọn ọmọ tó ń wá school yẹn wọ́n máa check one out Big Jose. Mo sọ fún yín people like him kò yẹ kó máa bọ́ ọmọdé ṣiṣẹ́ because any student of any age can come to his school. Bó ṣe máa wọ ọmọ kékeré up and down àgbàlagbà ní kí ló ń tàn ní on about a 6-year-old. Ní shame. Wọ́n ti sọ pé àwọn ní school wọ́n láwọn sanwó fún more than 20 ẹ understand so ms a ní láti gbogbo wa ká post kìíní ká fi hàn àwọn èèyàn pé ìmáàmù rere yìí o so àwọn èèyàn tó ń mọ́ lọ sí school wọn kán lè mọ̀ pé nǹkan tí wọ́n ní it now. We don't need You don't want to protect kids. Àbí kí ló ń ṣe yín sister yìí? Kílẹ̀ sọ lẹ́nu ṣé pedophile lẹ́yìn náà ni? You don't need it man. káwọn parents Why should I be a pedophile? sọ lẹ́nu lélẹ́yìí Bẹ́ẹ̀ni yín dákẹ́ dẹ̀ but you don't need it. Ẹ̀yin lè máa protect àwọn PDF. Do you know me from somewhere? So you are just You're a woman. You're a woman. And so they need it. Until it's your own child. Imam, ẹ fún wa ní hadith number. Ẹ má distract wa ṣe get. Ẹ gbé ẹ̀rí yín jáde. A ti gbé yín sí big screen.
gbogbo ẹni àdìtì ẹ ṣí eléyìí tó wà lọ́dọ̀ yín àwọn ọlọ́tẹ̀ ń pa ti já Islam ti cast tó ti yé yín ẹ fún wa lẹ́rìí eléyìí tó wà lọ́wọ́ yín ẹ ń dá wa dúró cause ní time. No, let's continue our discussion. Àdìtì yẹn wà náà ṣe bẹ́yìn lẹ sọ pé àdìtì yín sọ nǹkan mi ẹ fún mi nọ́mbà ẹ ká post ẹ sórí screen ẹ má waste time ẹ jọ Imam. Kò sí nǹkan kan nínú Islam tó ní ká pa ẹni tó bá jáde kó inú ẹ̀sìn bó lọ́wọ́ yín. Kí ló dé? ẹ ṣe sùúrù. Òun náà lẹ ti post yìí. Máa Ali ọmọ attend sí ẹ má rush ṣe gbọ́. Ó ní man badala dinahu faqtuluhu. Mo wá ní similar hadith tó wà ní Bukhari. Bukini. Ní nọ́mbà similar wọn yẹn because ìgbà tẹ́bi kalẹ̀ ìsìta ẹ sọ pé ó yàtọ̀ sí nǹkan tẹ́yìn ní níwájú yín so all you need to do ẹ kọ fún mi nọ́mbà ẹ má tàbí ẹ sórí Google má dẹ̀ gbé wá what's the problem stop delaying the thing now. Ṣé ti rí? Mi ì rí nọ́mbà kankan mo ń wo kọ́mẹ̀ntì yín mi ì rí nọ́mbà kankan. Àdéhìsì yẹn. Ok, ẹ jẹ́ àṣẹ báyìí fún àfà ẹ pé bóyá tẹ́ ẹ̀ bá lè type cause àwọn àfà wa mi wọn lọ sọ wọ́n lè má lè mọ̀ kọ̀ọ̀kan. Ok, ṣe tẹ́ ẹ ní pé kí n type ẹ̀ síbẹ̀ ni. ẹ sọ Sahih al-Bukhari volume kíni hadith number kíni ó yá Sahih kíni. Ó wà nínú Sahih Bukhari. Kíni. Bukhari. Nọ́mbà kíni. Kò tí ì gbé wa mọ̀ bọ̀. Ṣẹ̀ṣẹ̀ ń wá ní Sahih al-Bukhari. Ṣé ẹ bẹ́ ṣe ń dìlé wà báyìí? Sahih Buhari kíni àfà? Ẹ tẹ̀ síbẹ̀. Kíni. Ìtẹ́síbẹ̀ pé ibi tí Sahih Bukhari tó sọ pé ẹni tó bá change ẹ̀sìn rẹ̀ kan pa ọ̀yà tẹ́síbẹ̀ yóò máa gbé jáde. Tọ́dẹ̀ nìyẹn ṣíọ. Ẹ ká mú kí gbogbo lé o ẹ má bínú ẹ ká sọ ẹkúrọ̀ lẹ́kàrọ̀ ẹ má bínú. Ibù ìdí mi gan ó fi yín ṣe ẹ̀yẹ yàtọ̀ sẹ́nu mi. Mi understand ṣebí mo ti Malik mo ṣáà ti kọ́kọ́ pa pé ẹni tó bá fẹ̀sìn lẹ̀ kọ́ pa wọn ẹ dẹ̀ ń sọ pé another one wà nínú Sahih Bukhari ó ń sọ the same thing kí ni Imam ṣé mu gbóyó ni. Ìwọ tó ń bú Ọlọ́run kò lè dùn mí èmi ò lè fọ́ fún. Jẹ́ Bukhari 7157 lẹ́ ń sọ. Ṣé ok. Tó bá yẹ pé 7157 yẹn náà ní kan pa wọ́n ni o. Ẹ̀wọ̀n náà ń sọ. Ìsọnù òdìsẹ́ tí mo sọ náà nìyẹn, òun náà ní kan pa wọ́n ni. Pé gbogbo orú yín báyìí tẹ́lẹ̀ tí. Àfà ẹwà dọ̀yìf, ẹ̀yin lẹ dọ̀yìf jù gbogbo Nàìjíríà. Fóònù mi ti kú o, kẹ́ bá tó kí mo sá lọ, fóònù mi ti kú ni o. Ayé máa kí wọ́n yóò ṣe ní kú ìgbà tẹ́ pé Muhammad nìkan jẹ. Ṣé mo wí pé ànábì Muhammad ó bòkú sùn? Ẹ já bèrè lọ́wọ́ àfà, ṣáwọn náà lè bá òkú sùn? Àfà fóònù yìí wà sọ yìí ẹ gbọ́dọ̀ lọ. Kò sí nǹkan táwọn eléyìí ò lè bá sùn ẹ bá gbàgbé ìwé. Ó dà pé àfà máa padà wá lọ́jọ́ mi, wọ́n máa gba change wọn. So humanity ẹ káàbọ̀ Mr. Japa. Ali ẹ káàbọ̀. Ṣé Mali lórúkọ wọn àbí ẹ pronounce orúkọ yín ná? Maf Ali lórúkọ mi. Maf Ali, ok. Ẹ káàbọ̀ sórí ètò. Wọ́n gbọ́ tí ẹni sùúrù ṣé ẹrú àláàní ni àbágùtàn Ísírẹ́lì? Ẹrú àláàní mi o. Ok, ẹ káàbọ̀ sórí ètò wa. So a rí lára àwọn ìwà kan tí Rasulullah wù ó bá òkú sùn. Ṣẹ́yìn náà lè bá òkú sùn. Ṣé wà ń bẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ tẹ́ bá ti wá sórí bíbà ẹ wà serious ẹ má máa wà distracted ẹ má ṣe nǹkan míì. Mo wà pẹ̀lú yín. Yes, Rasulullah ó bá òkú sùn ṣẹ́yìn náà lè bá òkú sùn. Rasulullah ó bá òkú sùn ibo lẹ ti rí yẹn kà nínú Islam yìí náà. ẹ jẹ́ kán discuss ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jẹ́ kán discuss tó bá jáde kó ní Islam yẹn kẹ́ tó discuss pẹ̀lú ọkùnrin Mr. Mafi nǹkan tó fẹ́ sọ̀rọ̀ nípa ẹlẹ́ẹ̀kan ó ti pé ìgbẹ́ náà nìkan lọ Mr. Mafi. Ẹni tó bá jáde kó ní Islam kò síbi kan tí Islam ní ká pa.
nǹkan tẹ́ bá wọlé nìyí. hadith tẹ́ mú wá mo bá yín kà o ó sì pọ̀ bẹ́ẹ̀ tí àwọn àfáà kan kọ ní pé hadith ṣùgbọ́n inú Islam gbogbo ọ̀rọ̀ tán bá mú wá tó bá tako Al-Qur'ani á dànù ni. Okay. ṣóyé Okay. so a wá padà sínú Al-Qur'ani. Al-Qur'ani sọ fún wa ní pé kò sí tipátipá nínú ọ̀rọ̀ ẹ̀sìn. So kò bá sí tipátipá nínú ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀nà dàtà fi pààyàn tó bá jáde kó nu Islam. Okay. Níwọ̀nba tí kò sí ẹjọ́ púpọ̀ ńbẹ̀. Ṣé ti délẹ̀? Ti délẹ̀ o. Okay, so àkọ́kọ́ ẹ jẹ́ kí n gbé láti ibi pé hadith tó bá ti tako aya Quran. Àkọ́kọ́ mo fẹ́ kọ́kọ́ láàyè ní pé kò sí hadith kan one single hadith tí àwọn àfáà sọ wípé sahih ni tàbí hasan. You understand? So nígbà àwọn dárọ́jà hadith tó yẹ sí pé ó máa fi ṣe é lò kò sí hadith kan tó jẹ́ sahih tó tako Quran. Kò sí hadith kan tó jẹ́ ẹjẹ́ dáyín dó bẹ́ẹ̀ ẹjẹ́ dáyín dó bẹ́ẹ̀ ẹ má bínú ọ̀rọ̀ ìsìláàmù là ń sọ mò ń gbọ́ tẹ́ ń sọ látẹ̀kan bóyá kò yé yín lẹ fi ń sọ wọn kankan àìmọye hadith tán pè ní sọ̀híhù tó tako Al-Qur'ani ó pọ̀ rẹpẹtẹ irú hadith tó sọ pé bàbá ànábì ń bẹnu náà tán tù ní ó tako Al-Qur'ani. bàbá ẹ jẹ́ ká múlẹ̀ ọ̀kọ̀ọ̀kan ṣe bí example náà ní tẹni tó bá kúrò nínú Islam ẹ gbà pé hadith tó wá wípé ẹni tó bá kúrò nínú Islam you understand so wípé kí wọ́n pa yẹn so ẹ gbà pé yẹn ó tako Quran àbí. ó tako Quran náà. ok tí mi bá fún yín báàsì pé kò tako Quran kan tí mo mú báàsì wá fún yín. ẹ jọ ẹ mú báàsì wá. ok bóyá kẹ́ bá gbé sọ́ọ̀tù Tawba jáde. ẹ gbé sọ́ọ̀tù Tawba jáde. ọba ara fàkàtúndì ìlànà tó lọ sọ ms àbí ṣé ms wà mí. ms àbí bí tòun máa gbé jáde. kí lẹ́ni kí n gbé jáde 489. sọ́ọ̀tù Tawba yẹn. ok. pé ká páyín wọn kán dènà dé wọn. ok Quran 95. Yes. ok ẹ ṣe Allah wife ṣì wà ń bẹ àbí. Allah wife are you there. Bá jẹ́ Malik kì í ṣọ́ ti gbé jáde. Wọ́n ti gbé jáde. Ẹgbẹ́ 95 jáde. 95 jáde. Quran 95. Okay, 95. Torí tẹ́ bá ti attend sí wọn kẹ́ jẹ́ ká Allah wife ẹ jọ in-house Allah wife wà ń bì Allah wife ní kẹ́ máa jẹ́ kí ó attend sí wọn for now at least káwọn obìnrin handle wọn Allah wife àti big Joes káwọn méjì handle wọn bá ṣe wà ń bì káwọn máa wò wọn tó bá ti wá parọ́ a máa bá wọn gbé jáde. So okay, even eléyìí náà wà. 929 ní gbé wa ní 95. Wọ́n lè dá dúró báyìí náà. Wọ́n lè filẹ̀ báyìí náà. Ara ẹ̀ náà ni part of it. Ó pọ̀ nílẹ̀ bí yẹpẹ̀ àwọn ẹ̀rí yẹn pọ̀. So wọ́n ní qatilu alladhina la yu'minuna billahi wala bil yawmil akhir. Wọ́n ní kẹ́ bá wọn tí wọ́n bá nígbàgbọ́ nínú Allah àtọjọ́ kẹ́yìn kẹ́ bá wọn jà. Wala yuharrimuna ma harrama Allahu wa rasuluhu. Tí wọ́n dẹ̀ ṣe nǹkan tí Allah àti òjíṣẹ́ rẹ̀ ṣe léwọ̀ wọn ṣe léwọ̀. Wala yadinuna dinal haqq. Wọ́n dẹ̀ ṣe sin òdodo yẹn ẹ̀sìn Islam. Min alladhina utul kitab. Àwọn tí àwọn tó jẹ́ ta fún ní tírà